ọmọ Yorùbá ọwọ́ ti tẹ gómìnà ìpínlẹ̀ Ondo kí Fúlàní máa kó ìgbájú ìgbámú fún gómìnà kábíyèsí. This is a big slap on the face of all Yorùbá land. ṣé a sọ fún yín láyéláyé a ò ní gbà, a ò fẹ́ ló ń jẹ́ a ò fẹ́. ohun tá a bá sọ pé a ò fẹ́ ni. ohun táwọn bàbá wa bá sọ pé a ò fẹ́ ni. ohun tá a bá sọ pé a fẹ́ ṣe ẹ má tì sí wa láyà, ẹ má tì sí wa lọ́wọ́. ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀. ohun tá à ń sọ fún yín láti jọ ìtẹ òpin wọn là ń pa nísìnyí báyìí mo máa kà wọn, màá fi àwọn evidence kan wọ̀nyí tẹ́fí máa mọ̀ wípé rere ti ń à ń sọ fẹ́yìn bàbá àtìyá àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn àgbàlagbà kọ̀ọ̀kan tẹ́ kójú wọn ti là tí wọ́n ti sowọ́pọ̀ pẹ̀lú wa. If not kí làbá máa sọ báyìí. ọmọ Yorùbá wàhálà ti wà o. bá a ṣe máa bọ́ nínú wàhálà lòkù báyìí. bá a ṣe kí ni bá a ṣe máa bọ́ nínú èlòkù báyìí. ilẹ̀ Yorùbá ti wà in danger. very danger. nǹkan mẹ́ta ni mo mú wá fún yín. nǹkan mẹ́ta tá a mú wá fún yín yìí ẹ farabalẹ̀ kó gbá sápá gírì. ohun tó wà nílẹ̀ yóò ṣọ̀rọ̀ pé bóyá wọ́n ń dọ́nu àbí. These are things that we are going to give you the evidence. tá a máa fún yín ní ẹ̀rí tó dájú. now ọ̀rọ̀ kan sì là ń sọ tẹ́lẹ̀. mo fi Ọlọ́run bẹ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa send fídíò yìí sí gbogbo àwọn èèyàn yín tó bá wà all over the world kí wọ́n rí i pé ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ́njọ́ kìíní àná ó ti wá sí ìmúṣẹ o. ọ̀rọ̀ tí bàbá wa merited intelligent distinguished Professor Adébánjí Akíntóyè Stephen ọ̀rọ̀ tí bàbá yìí sọ ti wá sí ìmúṣẹ báyìí o. ṣebí ohun táfẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí. kọ́wọ́ bá kí gómìnà máa jẹ ìfọ́tí ìgbàmú lọ́wọ́ Fúlàní. kábíyèsí Elédùmarè. This is a big slap in the face of all sons and daughters of Yorùbá land worldwide. kò sáwọn ọmọ Oǹdó nìkan ṣẹlẹ̀ sí wọn. ṣebí a ṣì ń sọ níjẹta. ní Bauchi Fúlàní ajínigbé lọ káyàn mọ́lé. ó gún ẹnìyẹn yamayama. At the end of the day níbi tẹ́ ẹni ẹ ti ń defend ra ẹ̀ ó wà opportunity láti gba weapon yẹn lọ́wọ́ ẹni yẹn ó wá fi defend ra ẹ̀. Fúlàní terrorist tó wá ka mọ́lé ẹ̀mí tiẹ̀ wá bọ́ tó túmọ̀ sí pé ó defend ra ẹ̀. nínú. ǹjẹ́ mo the next thing nígbà tọ́rọ̀ yìí máa dé ọ̀dọ̀ àwọn ìjọba wa kí ni wọ́n ṣe wọ́n dẹ̀ ọ̀fẹ́ ni ẹ ní ẹ̀wọ̀n pé kọ́ lọ yẹgi fún. sọ yẹ kó rí bẹ́ẹ̀. Fúlàní mélòó ni wọ́n ti yẹgi fún nílẹ̀ Yorùbá. ẹ jẹ́ á gbọ́. Fúlàní mélòó ni wọ́n ti mú tàdé witness pé wọ́n rán sí ẹ̀wọ̀n gbére tàbí wọ́n ní kọ́ lọ yẹgi fún. abẹ́rẹ́. information kan tó tẹ̀ mí lọ́wọ́ òun ni màá sọ gbẹ̀yìn. ọmọ Yorùbá wàhálà ti wà. wàhálà wà gidi gan ni o. ẹni tó bá ń kó ní fake news ẹni tó bá ń kó ní ìròyìn ẹlẹ́jẹ̀ ẹni tó bá ń kó lóun ní ṣíà ẹ̀. mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé èmi ọmọ yín Masbi TV mi ní jáde láì ṣe pé nǹkan ó yẹ kẹ́ mọ̀ tẹ́ bá ti rí wa báyìí ó yẹ kẹ́ ti mọ̀ wípé nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì. bẹ́ẹ̀ ni òun la wá sọ. bẹ́ẹ̀ ni. now àwọn Fúlàní wọ́n ti pa more than 100,000 ọmọ Yorùbá in the last 10 years. More than that ni wọ́n ti pa. Fúlàní mélòó ni wọ́n lẹ́wọ̀n? Fúlàní mélòó lẹ ti gbọ́ pé wọ́n gbé lọ ilé ẹjọ́ tí wọ́n dẹ́wọ̀n fún? tọ́ba tí wọ́n jọ̀dá gbé wọn lé lọ ilé ẹjọ́ the next day máa gbọ́ ní pé wọ́n fọ́ prison. wọ́n á dé jẹ lọ. tó yẹ kó rí bẹ́ẹ̀. látijọ́ tí wọ́n ti ń pa ọmọ Yorùbá kan wá jàjà defend ra ẹ̀ débi pé ẹ̀mí Fúlàní terrorist Fúlàní ẹ̀kẹ́mí ẹ̀ bọ́ sí ẹni tó defend ra ẹ̀ yẹn Sunday ní Bauchi ẹ̀ wá wọn ní pípọ́ lọ yẹgi fún
ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé láéláé a ò ní gbà. a ò ní gbà o. gbogbo atrocities Fúlàní tẹ́ bá mọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section, ẹ bẹ̀rẹ̀ sí ní tàgì àjọ àgbáyé, ẹ bẹ̀rẹ̀ sí ní tàgì international communities. Ta ni ẹ ta ni ẹ ok ẹ bẹ̀rẹ̀ sí ní tàgì àwọn international communities. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tó ń lọ ní Nàìjíríà. Ṣẹ́yìn náà ti wáyé pé ta bá sọ pé à ń lọ kò ń ṣe ẹjọ́ wa. ẹjọ́ wa kọ́ o. ẹjọ́ wa kọ́. Ajá tó rí ni tó ń jù tó wá ń padà gbó, ó jẹ́ kẹ́ mọ̀ pé nǹkan ti yí padà ní. nǹkan yí padà ní o. ẹ wo bí Yorùbá ṣe ń gbé ìgbésí ayé ẹrú. ìgbésí ayé ẹrú là ń gbé. information kan tẹ̀ mí lọ́wọ́ tí mo fẹ́ fún wa. Mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ ilé yìí ná kí n tó bọ́ sóò torí ìyẹn gangan mọ́ nítorí ẹ̀ jáde. bẹ́ẹ̀ni. Kábíyèsí Elédùmarè. ọmọ Yorùbá nǹkan ti bàjẹ́. bàjẹ́ jìnnà gan ni o. ọmọ tí wọ́n ní kó lọ yẹgi fún yẹn a padà gbọ́ àwọn information kan tó jẹ́ pé a máa sọ tí gbogbo yín mọ̀ ní o bọ̀ tí ẹ̀ ò ronú lọ bẹ̀. abẹ́rẹ́ ó jẹ́ ká lọ bẹ̀. nípínlẹ̀ Ondo lánàá àwọn Fúlàní tẹ àwọn agbésùmọ̀mí àwọn afẹ́fẹ́mi ẹni ṣòfò wọ́n ya wọ community mẹ́rin ní Ondo State. abẹ́rẹ́ a dẹ̀ gbọ́ reportedly allegedly a rí lórí newspaper wípé more than 20 people làwọn Fúlàní yẹn pa ní ìfọn náà ìfọnṣu. abẹ́rẹ́ ní ìfọn náà ìfọnṣu. gbogbo àdìlá mọ̀ wípé ohun tó bá mú news tó bá gbé nǹkan kí wọ́n tó lè gbé 20 jáde àbà ó yẹ kẹ́ mọ̀ pé ilẹ̀ nǹkan ti bàjẹ́. ó bàjẹ́ gan ni. We are using this medium to call on the Commissioner of Police Ondo State. bẹ́ẹ̀ni. A dẹ̀ tún fi àsìkò yìí call the Director of DSS of Ondo State. bẹ́ẹ̀ni. À ń fàsìkò yìí pé ẹni tó jẹ́ commandant tó wà ní charge Nigerian Armed Force tó wà ní Ondo State. bẹ́ẹ̀ni. We want you people to look into this matter. kíákíá. èèyàn kan dìfẹ́ǹdà rẹ̀ ń jẹta ká tó mọ̀ láàrin ìjọ kan ìjọ méjì wọ́n ní kó lọ yẹgi fún torí pé ó jẹ́ Christian a sì ń bọ̀ bẹ́ẹ̀ yẹn. àwọn Fúlàní wọ́n wá àwọn the same terrorists wọ́n ya wọnú Ondo State wọ́n dẹ̀ pa àwọn èèyàn lọ bí ilẹ̀ bí ẹni àìtí ìgbọ̀ kún wọn mú kankan nù. àti gbọ̀ kan o. àdè tí rí any elders nílẹ̀ Yorùbá kó sọ̀rọ̀ nípa ẹ̀. tó yẹ kó rí bẹ́ẹ̀. àìtí rí àgbàlagbà kankan bóyá ní Ondo State ni o bóyá lẹ́kìtì ni o all the neighboring states àìtí gbọ́ kí àgbààgbà kọ̀ọ̀kan sọ̀rọ̀ nípa ẹ̀. kò dẹ̀ ń ṣalákọ̀ọ́kọ́ tó máa wá payín pakúpa ní Ondo lélẹ̀ àdé sọ fún yàrá Ondo ẹ sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa olóyè Sunday Igboho ẹ sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa emeritus merited intelligent distinguished professor Professor Adébánjí Akíntóyè ẹ sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa olóyè Dr. Chief Generalissimo General Actor Arigilemi Títí ọmọlúwàbí olóyè Sunday Igboho Àdìsá Májàsọ́lá ẹja sowọ́pọ̀ pẹ̀lú ọmọ aládìkún táwọn bàbá yìí bá wà nílé n tó ń ṣẹlẹ̀ yóò lè ṣẹlẹ̀ láéláé ó bí pọ̀lẹ́pọ̀lẹ́ ẹ̀ àwọn dáa kò lè ṣẹlẹ̀ gbogbo wa la mọ̀ we all knew that ẹ wo àwọn tó pa ní Ondo State nísìn wọ́n ti pa wọ́n sàrà nìyẹn o sàrà ni wọ́n ti lọ nìyẹn o tó yẹ kó rí bẹ́ẹ̀ they are gone just like that forever and ever ó dá ìrìnà kù ó dojú àlá nílẹ̀ Yorùbá àwọn ọmọ tó fi lẹ́yìn ìgbà ẹ̀rọ àwọn tó wà. ẹ̀ẹ́dẹ̀ ń sọ pé kò sí kankan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. àìkọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ o. ẹ̀ẹ́dẹ̀ ń sọ pé ogun ètí dé nílẹ̀ Yorùbá. mẹ́wàá ń ṣẹlẹ̀. ẹ̀ẹ́dẹ̀ ń sọ pé nǹkan kò tí máa ṣẹlẹ̀. gómìnà Ondo dẹ̀ sùn mọ́jú ẹ̀ẹ́dẹ̀ lè sùn. abẹ́rẹ́. mo mọ̀ pé yìí ló lè dákẹ́ ṣáá níwèé. a dẹ̀ mọ̀ pé gómìnà tó máa ń lísítì sàráàlú nìyí. we beg you your excellency Governor Oyèbánjí or Adébánjí whatsoever I don't really know. Adẹ̀ ń sọ à ń pariwo à ń wí pariwo ariwo yìí náà ni bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá
ariwo yìí ni bàbá yìí pa tí olórí burúkú ọmọọmọ òkúsù tó ń pe ẹ̀ ní Buhari tó fi ní kó lọ pa Chief Sunday Igboho mọ́ ni. ọlá Ọlọ́run 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 àti ọlá ẹlẹ́dàá bàbá wa olóyè Sunday Igboho kò wọ́n yọ jọ. bẹ́ẹ̀ ni ló kún wọn yọ. èyí lásán ó ti tó fún àwa ọmọ Yorùbá láti nígbàgbọ́ nínú olóyè Sunday Igboho. bẹ́ẹ̀ ni ó ti tó. eléyìí lásán ó ti jẹ́ ká mọ̀ wípé bàbá wa Chief Sunday Igboho àwọn ọlọ́run wọn. àwọn ọlọ́run wọn o wọ́n dá àjọ ẹ̀. eléyìí nìkan ti tó. àsìkò tá tiẹ̀ wà yìí a sọ̀rọ̀ nípa pé kí Nàìjíríà separate à ń sọ̀rọ̀ lórí security. We are talking about the security of Yorùbá land. bẹ́ẹ̀ni o of Yorùbá land. à ń sọ̀rọ̀ lórí security bí ààbò ó ṣe fẹ́ wà nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni. gbogbo àwa ọmọ Yorùbá dẹ̀ la mọ̀ wípé the only person tó lè fún alábò tọkàn wa máa balẹ̀ tá a máa sùn tá a máa díjú. Not even the Nigerian army, not even the Nigerian police, not even the Nigerian DSS, not even the Nigerian NSCDC, but Chief Sunday Igboho. bẹ́ẹ̀ni Igboho ṣá. olóyè Sunday Igboho nìkan pẹ̀lú àwọn àtàjọ ọmọlẹ́yìn wọn a tó láti lé àwọn tó ń terrorize ilẹ̀ bàbá wa yìí a tó láti lé wọn sí padà síbi tí wọ́n ti bọ̀ a nílò àti pa wọn ọmọlúwàbí ò pa àkàwọ ọmọlúwàbí Yorùbá àkì ń pààyàn àti ẹ̀kì ń fẹ́ jẹ́ kẹ́ẹ̀mí kódà kó pa èèyàn wa gan àní fẹ́ jẹ́ kẹ́ẹ̀mí èèyàn bọ́ lọ́wọ́ wa tí ọmọlúwàbí ni wa. ìdí nìyẹn tẹ́ fi rí i pé bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. bẹ́ẹ̀ni ọmọ aládìkún. lẹ́ fi rí wípé bàbá yìí wọ́n dúró tán. wọ́n dúró tán o. gbogbo bá ṣe ń ṣe rálì tá à ń ṣe gbogbo ẹ̀ mi rò pé nìkan lè sọ pé òun ti ibi tí wọ́n ti di bíléèdì mú lẹ́yìn kí wọ́n kọ̀ wọ glove. bẹ́ẹ̀ni o wọ́n ju ọ́ ẹ̀. bàbá wa máa kí àwa ọmọ Yorùbá wọ́n máa bá wa sọ̀rọ̀ ìwọ tó bá sọ pé orí kí Chief Sunday Igboho bẹ́ anybody ọ̀n bí ìyálà ìyá ẹ̀dá ò lè jẹ́ Fúlàní kò gbọ́ pé Chief Sunday Igboho wà ní Ondo State tó dẹ̀ jẹ́ Fúlàní tó níṣẹ́ ẹbí lọ́wọ́ fúnra ẹni wa gbègbè tí ẹ gbè. kí lẹ́ni ṣe lẹ́yìn òun lèmi ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ pé a ti yín Ìgbòho jù wọn mẹ́ tó ń jẹ́ Ìgbòho. wọn mọ ni. àwa súnmọ́ wọn àjọ ń wọ almost every day lájọ wa. so àwa mọ gudugudu méje yàyà mẹ́fà tí bàbá yìí ń ṣe. bẹ́ẹ̀ ni a mọ̀. àwa mọ gudugudu méje yàyà mẹ́fà tí wọ́n ń ṣe tá à ń rí. bẹ́ẹ̀ ni. tó bá jọ́pọ̀lọpọ̀ yìí ni ò ń ṣorí program nìkan lè tọ́ máa kí ẹ kí wọ́n lórí program kẹ kí wọ́n lójú oorun kẹ kí wọ́n tẹ bá wà lórí ìyàwó yín torí pé the man is just wonderful. wonderful ni o. gbogbo tí bàbá yìí dẹ̀ ń ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò kọjá bí àlàáfíà ṣe máa wà ní ilẹ̀ Yorùbá. ẹ wo Sàlíù tó jẹ́ ọmọ Aṣígọ̀gàn gbé ọba Aṣígọ̀gàn olórí burúkú Sàlíù yìí nígbà tó jí ọmọ Aṣígọ̀gàn gbé ṣèbóhùn ni wọ́n lọ kó ránṣọ́ọ̀mù fún 4 million tí wọ́n fi ọmọ ọba sílẹ̀ lórí ilẹ̀ bàbá wa. ẹ mọ checkpoint tá a kàn ká tó débi tí Sàlíù wà káwọn bàbá wa tó débẹ̀ ṣe mọye checkpoint tí wọ́n kàn nílẹ̀ Yorùbá. sọ ẹ kú ibẹ̀. tẹ bá dé palace ẹ rí i pé palace Aláàfin gan bẹ́ẹ̀ ni. ọmọ Yorùbá n tó wà lẹ̀ báyìí òun sọ̀rọ̀ pé Nàìjíríà fẹ́ pín ọ̀rọ̀ pé a gbọ́ pé a ní alẹ́tọ̀ láti wà láyé ni Fúlàní a máa jí wa gbé wọ́n a máa pa wá wọ́n a gba ransom wọ́n a tún pa wá wọ́n a fi tipátipá bá àwọn ìyá wa sùn wọ́n a fi tipátipá bá àwọn àbúrò wa obìnrin sùn wọ́n a fi tipátipá bá àwọn ẹ̀gbọ́n wa obìnrin sùn wọ́n a fi tipátipá bá àwọn ìyàwó wa sùn adẹ̀lájúlẹ̀ àwọn wọn àti ẹ̀dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn gbọ́n ti dúró tán pé ṣe ibi tí Ìgbòho bá lọ làwọn lọ. bẹ́ẹ̀ni we follow you. inú wa dùn sí yẹn. anywhere you go we follow you. ẹ̀yin tí ó dẹ́kù tí ẹ̀yin tí ṣe bẹ́ẹ̀ ọ̀la lè pẹ́ jù tí bàbá wa Ayọ̀ Adébánjọ tó bá mọ̀ pé
ọdún yìí láwọn máa kú pé kò ní sí kan táwọn lè fi yẹ bóyá bàbá yẹn gbọ́ bá ti declare jẹ́ open support fún Yorùbá nation ẹ kò imagine pẹ̀lú influence bàbá rẹ̀ Adébánjọ kọ́kọ́ pariwo Yorùbá nation gbogbo ìbà lólùkí bàgẹ́ kí bàbá yẹn sọ lé ní kí wọ́n kú lọ́la Yorùbá ò ní gbàgbé láìláì bàbá wọn kẹ tó dífá fún pé à ń fi àsìkò yìí a fi ń send message sí bàbá wa Fáṣọ̀rántì àwọn náà ti dàgbà àròkúwò yìí bàbá ẹ pẹ́ ẹ pẹ́ láyé nínú àlàáfíà nínú ẹ̀mí gígùn àròkú sí yín o bàbá ẹ kéré sí o ẹ dàgbà sí. wọ́n ń dàgbà sí wọn kéré sí náà. mi ò dẹ̀ rò pé ó ní kankan tí ìjọba Nàìjíríà lè fi ba oyin lẹ́rù pẹ̀lú ọjọ́ orí yìí orí ọ̀fẹ́ Ọlọ́run ló kù tẹ̀ ń dúró dé ẹ ju bàbá Adébánjọ lọ yá wọ́n jù wọn lọ nàdánù wọ́n jù wọn lọ. ikú tí ó bá ní pa ẹ̀dá kò lè pa ẹ̀dá gbogbo wa la dágbádá kú gbogbo wa ní o tí n bá sọ ọ máa pa mí gbogbo yín lẹ mọ̀ pé wọ́n lè pa yín tẹ́ bá sọ ọ̀pọ̀lọpọ̀ yín á máa ṣe o mi ìdí bẹ́ẹ̀ lẹ́nu gbọ́dọ̀ náà àwọn tó kù ìtìkú gbé o wọ́n ti lọ gbé o ṣé wọ́n ti pé Ọ̀wọ̀ church Ọ̀wọ̀ ṣé wọ́n ti másákà yẹn táwọn Fúlàní wọlé tó pa lógún tó pa lọ́gbọ̀n wọ́n dẹ̀ lọ ṣé wọ́n pòórá ni ilẹ̀ wa kí ló ṣẹlẹ̀ sí Nigerian security drone kí ló ṣẹlẹ̀ sí tó jẹ́ pásìkò election nìkan ló máa ń kó jáde ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú wọn lọ́dà o. this is pure ethnic cleansing pure ethnic cleansing wọ́n ń dí ìran Yorùbá kù àṣírí lẹ gbọ́ lẹ́nu mi yẹn kó tó di pé mo bọ́ sí ìpele kejì ẹja sáré díẹ̀ ká ìpolówó ọjà ẹ má bínú ẹ̀yin yan wa ẹ ká sáré díẹ̀ ká ìpolówó ọjà tá a ti tọ́ fọ́wọ́ nínú. Láàólá bitter tea ẹkùn tí ń wọ̀ yáàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ kẹ́sì ìyájàrú nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni Láàólá bitter tea yóò bá ọ̀dà àjà ìṣòro ara yóò ń kọ́ Láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wáyé gbòógì Láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447452713 tàbí àwọn Nigeria numbers yìí 08033191355 tàbí 08026265000 kò bá darí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kànjẹ̀gbọ̀n lọ́wọ́ Láàólá bitter tea gbèrúra kò rí yàtọ̀ ọbẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa Láàólá bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì fún ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré fẹ́ kó tóbi ju bó ṣe wà yẹn lọ naturally tẹ́ bá rà á tí ó bá ṣiṣẹ́ ẹ pè wọ́n wá dá oyin padà bó tẹ̀ jẹ́ pé wọ́n ní dá padà tó ló máa ṣiṣẹ́ ìwọ tó bá fẹ́ àdùndùn tó gbóná àdúdùn kó máa kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kóbìnrin gun rí ọ kí ọkùnrin gun rí obìnrin kó máa lo 10 minutes kó burúkú ní kó dáa fipá ni kódà ẹlòmíràn lè lo 2 minutes ká má ní 10 minutes tí mo lè tún sọ ibi gẹ́gẹ́ bí ọkùnrin gbọ́dọ̀ jẹ́ kí ìyàwó mọ̀ pé bọ́lọ̀ ń dá mi torí ti ẹni mo lè fọwọ́ wọn sọ̀yà Láàólá bitter tea àti ní a lot of testimony oní kidney problem ni o heart problem ni o prostate cancer arthritis ulcer anything they deliver all over the world now ẹ̀ka bọ́ sí ìpele kejì information allegedly information tó kàn mí lọ́wọ́ nísìnyí tó kàn mí lọ́wọ́ tí mo ní mo fẹ́ sọ sí kejì òun lọ̀rọ̀ sẹ̀rí àtàrí jet information kàn wá lára wípé ń tọ́ ṣe ní Oǹdó yẹn òun ṣòro nìkan ni wọ́n ti máa ṣe o
wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti máa ṣe yíkáyíká gbogbo state tí wọ́n ti reject Sharia ni wọ́n ti fẹ́ ṣe round. So I'm using this medium to call on all the Southwest governors to be at alert. Atalat ni o. Ẹ wọ at alert. Àwọn tẹ́ mọ̀ pé wọ́n lè kojú àwọn pípì àwọn ní kẹ́ kó síbẹ̀. Àwọn ní kẹ́ kó bẹ́ẹ̀ o. Kò ń ṣàwọn Fúlàní tẹ́ máa kó síbẹ̀ táwọn yẹn bá dé tó máa yẹra tó bá lọ tó máa dé padà àfẹ́ nǹkan bẹ́ẹ̀. Àfẹ́. Just because of Sharia. Torí Sharia allegedly la gbọ́ reportedly wípé torí pé àwọn state yẹn reject Sharia torí ẹ̀ ni wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn. Tó yẹ kó rí bẹ́ẹ̀. Ni wọ́n ṣe máa pa àwọn èèyàn yìí káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ̀yin bàbá wa ẹ dìde. Ẹ dìde o. Ẹ̀yin bàbá wa ṣe rí báyìí nísìnyí. Àsìkò tó jẹ́ kó máa dé ẹ mọ́ wúlò fún wa rèé. Ẹ dìde. Olórí burúkú Buhari ti tì sẹ́yìn odi. Ṣó jẹ́ ká lọ́lọ́run ká lọ́ba ká tún wá níwé èèyàn bíi Chief Sunday Igboho kí Fúlàní tún máa pa wá lè bá. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tó bá jẹ́ àwọn Fúlàní ni wọ́n rí èèyàn bíi Chief Sunday Igboho yẹn ni wọ́n máa bọ wọn ni. Àwọn bọ ni o. Gbogbo ìjọba Haúsá gbogbo ìjọba ilẹ̀ Haúsá wọ́n á máa bọ wọn ni. Èwo ló strong tó Chief Sunday Igboho nínú gbogbo àwọn táwọn náà dánú tí ọ̀dà gọ́ọ̀mẹ̀ntì ń lò kò sí tó strong tó ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Ìgbò kọ́ kò sẹ́lẹ̀ mi olúwa mi ní mídùbẹ̀tì kọ́ ṣọ́sàrí lókun bọ̀ ní fẹ́ dárúkọ ni jagunjagun ó yàtọ̀ sí jagunjagun. Bẹ́ẹ̀ ni o jagunjagun làwọn. Jagunjagun lè yàtọ̀ sólú ọdẹ. Bẹ́ẹ̀ ni. Ọ̀nfẹnuṣe. Wọ́n fẹnuṣe. Ọ̀nfẹnuṣe. Ẹ̀yin bàbá wa ẹ pé ìpàdé àjọ tó nírònú ẹ pé mítìn tó máa sọ èso rere fún wa nílẹ̀ Yorùbá bó ṣe ń pa wá yìí ó ti ń pọ̀ jù. Ó ti ń pọ̀ jù. Mélòó ni wá mélòó ni wá ta tún ń para àwa la ń para wa báyìí torí táwọn àgbààgbà Yorùbá títí lórí àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá if they don't want this thing a ti stop. Bẹ́ẹ̀ a ti stop náà. Gbogbo ọ̀nà tá a lè fi stop ẹ̀ làwọn àgbààgbà wa mọ̀ a lè tún lè blame àwọn náà lọ títí because of one thing or the other. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí wọ́n ti kó wọn sínú àgò sínú cage. Ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ṣe pẹ́m lásán ẹ̀wọ̀n rí o nàdúdú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n support wa iná láṣìírí lọ́wọ́ ìjọba tó bá wọn lò. Tó bá jẹ́ yìí náà ni ọdún Ọlọ́run jẹ́ káwá hùwà burúkú tó bá jẹ́ náà iṣẹ́ máa lè sọ̀rọ̀. Why? Tí wọ́n pa àwọn èèyàn mi báyìí má dówó máa jẹ́ wọ́n pa àwọn èèyàn mi ààrẹ ńlá ẹ̀. Ló ṣe ń dùn mí fún àwọn ọmọ àlè tí wọ́n ṣe kí ni tó ń sọ̀rọ̀ kò bá kún gbè sí Chief Sunday Igboho tí wọ́n lo nírọ́ ni ọ̀lẹ ni kíníkan ni gbogbogbò gbogbogbò ọ̀lẹ kíníkan they need it. Ẹ̀yin tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ yìí kò sí tó bí inú yín tó lè jáde síta. Wọn ò bí dẹ́ ìyẹn onítìrì ni o tàbá dárúkọ kí ló fẹ́ ṣe fún wa tí ó ní tó lè ṣe ni ẹ lọ gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ìyá yìí graduate wà nù ọ̀pọ̀lọpọ̀ wọn ìlú òyìnbó ni wọ́n ń gbé tó yẹ kó gbọ́njú àwọn àtàwà lílọ ọpọlọ tí wọ́n wà lókè no sorry okòrí wọ́n wà lókè ọpọlọ wọn wà lẹ́sẹ̀ wọ́n wá ń tẹ̀ káàkiri àbòsí ló pọ̀pọ̀lọpọ̀ wọn dé ìdí nǹkan tí wọ́n ṣe yìí àbòsí ni náà kó tó di pé máa bọ́ sí egun láti ń kẹ́yìn gbàlẹ̀
kó má dàbí pé gbóni máa bí tètè máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó máa ń pa ẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ play àwọn tí mo sọ kọjá ìdí play evidence ẹ̀ fún yín ibẹ̀ because wọn mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n retí evidence pé at least àfi evidence ẹ̀ wọ̀nyẹn ká fún yá. èyí ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún 25 breaking news ó ṣe ìṣẹ̀lẹ̀ àwọn ìgbòho pé program àwọn ti fò àwẹ̀ ń fóònù. ìwé ẹ̀kọ́ ìwé breakfast ìṣẹ̀lẹ̀ sọ. Gunmen invade 4 communities in Ido, killed over 20 farmers. News ìṣẹ̀ jáde àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ Saturday lójú òru. Suspected gunmen have invaded 4 communities in Akure North local government area of Ondo State, killing over 20 farmers. The bandits, during the midnight attack, sacked Pastor Camp, Sunday Village, Ada Neko Camp, and the Ada Alajibo Camp within Ala Elefosu. According to reports, the yet to be identified gunmen have been attacking different communities and killing farmers who challenged the source noted that 14 dead bodies were recovered in the last 48 hours, while the search for other missing residents continued. Confirming the attacks, the region of Bunabeka communities and Meleku village, Princess Ademowo, Ade Kemisola expressed sadness over the killings of more than 40 people. The region said that the community had been battling with the bandit invasion without necessary action from security agencies. According to her, the assailant came through the Edo boundary to attack them. Spokesman of the Ondo State Police Command, Funmilayo Odumani, while reacting to the incident, said police and security agencies are working hard to track down the perpetrators to protect other communities and other Akure local government council. ẹ̀yin yan wa ọ̀pọ̀ òwò ká gbọ̀n ká fẹ́ ní gbé lọ ṣe ìkọ̀kọ́ nu fídíò yẹn nǹkan tẹ̀mí rí ń bẹ̀ ni pé kí ló dé tó jẹ́ pé àwọn àgbẹ̀ nìkan lọ́fíìsì kí ló dé tó jẹ́ pé àwọn àgbẹ̀ nìkan lọ́fíìsì nítorí pé wọ́n mọ̀ pé tógun bá bẹ̀rẹ̀ táwọn bá ń jẹ́ ká dáko tógun bá bẹ̀rẹ̀ àmà oúnjẹ jẹ àní dúró dé àwọn káwọn gbóúnjẹ wá ọgbọ́n tí Yorùbá kọ́ wọn tí wọ́n fi bá wọn Biafra jà òun ló fẹ́ fi bá àánú jà nìsín ọmọ kìtà wọn bá pa ọgbà àwọn àgbẹ̀ tí wọ́n oúnjẹ ọkọ fún wa tó bá yá láìpẹ́ tógun bá bẹ̀rẹ̀ àtètè káwọ́ sókè mo ṣe program kan tí mo post lánàá níbi tí ọ̀kadà more than 5 million pieces tí wọ́n pààkì ẹ̀ sí nínú igbó gbà yí lórí ẹ̀wò nǹkan bẹ́ẹ̀ information tó ríṣì wá ní pé ọ̀kadà yẹn wọ́n gbé síbẹ̀ tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ operation wọ́n á kọ̀ lọ́ máa gbé lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n á máa fi wọlé sílẹ̀ Yorùbá. We are using this medium to call on our father, His Excellency Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ bá yẹ kó pa àwọn Yorùbá tán o bàbá ẹ má lajú lẹ́kọ̀ọ́ pa wá tán o ẹ má ẹ̀kọ́ pa wá tán o táwọn òrè bá dé wọn ò mọ owó ìṣubú wọn ò mọ bí ẹnìkan fẹ́ àwọn bí ẹnìkan ò fẹ́ àwọn anybody tó bá ti rí lọ́fẹ́ kìsì canvas wọ́n fẹ́ kójú wọlé fún gidi gan kọ́ pa ẹ̀rọ nípa pípadà nù mo mọ̀ pé báyìí sọ ẹ̀ máa gbọ́ inú wa dẹ̀ dùn kẹ́ gbọ́ now that reminds me lórí ọ̀rọ̀ fídíò kan tí mo ṣe ní bóyá bíi ṣé ìjẹta kọ́ nìyẹn bí àjẹrin dẹ̀ ni lórí ọ̀rọ̀ no king as God now oríṣiríṣi awuyewuye tí ń lọ lórí ọ̀rọ̀ yẹn àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti pè mí wọ́n ní máa bí jẹ́kájẹ́ kó gun omi
kò sí kankan tá a fẹ́ rí nínú ká máa dọdẹra wa ká máa bára wa jà pé kò sí kankan tá a lè rí níbẹ̀ pé ká make peace débi pé àwọn ẹni ẹgbọ́n tún jẹ́ kó yé bí pé ọ́díò yẹn àwa kọ́ ló ń bá wí àwọn lágbájá báyìí ló ń bá wí bó tiẹ̀ jẹ́ pé tówe bá jòwe ẹni èèyàn máa fèsì ní. everything ni o báyìí jọ máa lè. ìgbà tí mo gbọ́ pé ẹni kó gbogbo wa pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọkọ tí mo dẹ̀ tí kíkọ́ tó kù ti ṣẹlẹ̀ nínú ayé ẹ wo Mohbad tí Mohbad bá pariwo síta ni ikú tí Mohbad kú kò bá máa kú. bẹ́ẹ̀ ló kù. so alarm tí mo raise àwọn èèyàn kọ̀ọ̀kan bá mi sọ̀rọ̀ kọ́lẹ̀ yẹ kí n mọ̀ wípé kí n jáde kí n ní okay now I'm putting it straight tó bá jẹ́ bọ́wọ́ ẹ ṣe rí kọ́ nìyẹn ẹ má bínú ẹ má bínú ẹ ti náà wà kọ́lẹ̀ ń bá wí so èmi náà sọ fún yín pé ẹ má bínú looking at God orin ló dé ìjà ló dé tó orin dòwe gbogbo wa jọ ń ṣe kínní ìpọ̀ ní tẹ́lẹ̀ àwọn kan dẹ̀ dé lọ́sàn kan òru kan wọ́n dẹ̀ dàárín gbogbo wa ẹ wo iye èèyàn tó ti kú ní movement so mi lè gbọ́ orúkọ bẹ́ẹ̀ yẹn kí wá ní mo dákẹ́ mo jókòó táàdì nǹkan tẹ́lẹ̀ sọ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ sọ bí abijọ́ kẹtẹjọ́ kẹrin kí irú ẹ̀ ti ṣẹlẹ̀ kò dẹ̀ wá ṣẹlẹ̀ síbòmíì ọ̀dọ̀ bàbá wa ẹni tó jẹ́ number 1 citizen wa nìkan yẹn ṣẹlẹ̀ sí. táwa gbà fún. so mi lè dákẹ́ nítorí èmi ti evidence kan tí mo dìbò tẹ́lẹ̀ pé a máa pagbo a máa ka yín mọ́lì nìkan. incident tó dẹ̀ ṣẹlẹ̀ yẹn bí ìgbà tó fẹ́ ká bàbá ké tó yé mọ́lì náà ni torí ẹni yẹn fọ́ sí ìwọlé ni kí la mọ̀ tẹ́ ni yẹn lè ṣe tó bá pẹ́ ni yẹn bá bàbá léjọ́ yẹn kí la mọ̀ tẹ́ ni yẹn lè ṣe òun ló fà á tèmi fi padà sórí ọ̀rọ̀ tẹ́ sọ pé dájúdájú ọmọ Yorùbá ẹ má ṣe bẹ nípa ẹ̀mọ́ bíi tí ọ̀rọ̀ ti wá now that is that about that ẹ má bínú looking as God mo rẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa ilé ogbó àti lot of people tí wọ́n pè mí I never mean to fight with him I never mean to defame him I never mean to have issue with him but ta ló máa gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn tí o ṣe pé mo lẹ́mìí mẹ́wàá ẹ̀mí méjì gan mi ní ẹyọ kan mo ní ẹni tó bá dẹ̀ kú ní tiẹ̀ gbé àwọn tó kún tiẹ̀ gbé o ìdí nìyẹn tí òyìnbó gbọ́dọ̀ lájú ẹ̀ lẹ̀ pàápàá odò àgbọ̀ ẹ̀kọ́ ní gbogbo wa Yorùbá nation no going back Yorùbá nation no going back Yorùbá nation no looking back odò àgbọ̀ ẹ̀kọ́ ní gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni o kò ní gbé ọ̀dà Ìgbòho òòṣà Ìgbòho òòṣà Ìgbòho òòṣà iṣẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀ ni o.